níjẹta mọ́ àná Amẹ́ríkà yìn bọ́ǹbù lù wọ́n. Bọ́ǹbù tó yìn ìtorí fìtínà tó ṣẹlẹ̀ Israeli àtàwọn Philistine àti gbogbo kìíní tí Israeli fẹ́ gba gbogbo ilẹ̀ wọn torí pé a sì pariwo Philistine bí mùsùlùmí ni ará Philistine àdúà la fẹ́ máa fi dúró tì wọ́n. Ó wá di ẹnu jẹta yẹn mọ́ kìíní olórí wọn Khamenei àbí kí náà Khomeini ni ó kú. Khamenei ni ẹni tó gbapò ẹ̀. Khamenei yẹn ni wọ́n pa lánàá àbí mọ́jú Amẹ́ríkà lọ bọ́ǹbù ẹ̀ pẹ̀lú Israel pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn lárúbáwá kọ̀ọ̀kan, lárúbáwá bíi Dubai, lárúbáwá bíi Qatar, lárúbáwá bíi Bahrain. Ojoojúmọ́ ni ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀. Ojoojúmọ́ ni ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yẹn a rò wípé kò ní kàn wá. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yẹn a rò wípé kò ní kàn wá. Ebi ọ̀nà tó jìn ni. Ọ̀nà tó jìn ni. Tá a mọ̀ pé yóò padà kàn wá. Tá a mọ̀ pé yóò padà kàn wá. Èyí tá a fọwọ́ ara wa fà. Ó ń bẹ nínú ètò pé a fọwọ́ ara wa fà. Ọwọ́ ara wa àwa mùsùlùmí à ń fọwọ́ ara wa fà á. Ọwọ́ ara wa àwa mùsùlùmí à ń fọwọ́ ara wa fà á. Àwọn kan ń fà á lé gbogbo mùsùlùmí lórí. Àwọn kan ń fà á lé gbogbo mùsùlùmí lórí. Àwọn kan wọ́n dákẹ́ pé kò tiẹ̀ kàn wọ́n. Àwọn kan sì dákẹ́ pé kò tiẹ̀ kàn wọ́n. Tí ìwọ bá ti wá sọ̀rọ̀, téèyàn bá sọ̀rọ̀, wọ́n wá ṣe sí pé ara àwọn kíní ni wọ́n ní ṣe sí mùsùlùmí. Ọ̀rọ̀ tó lúwẹ̀ sọ yẹn wọ́n wá ṣírò ara olúwẹ̀ sí pé kò kan ó ń gbèjà àwọn kan ni. Kí ni mò ń sọ ń bẹ̀ ni pé láti bí kí n rọra mú kékeré láti bí oṣù méjì àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ń ṣẹlẹ̀. Gbogbo èèyàn ò kọ́ bí ara sí ipa àwọn ìṣẹ̀lẹ̀ yìí ń ṣẹlẹ̀ tó fi wá di àná àbí mọ́jú àná ó tún wá ṣẹlẹ̀. Kí lọ̀rọ̀ náà ni a lè rò wípé kí ló kàn wá pẹ̀lú Amẹ́ríkà, kí ló kàn wá pẹ̀lú Israel, kí ló kàn wá pẹ̀lú Iran. Àwọn èèyàn máa bèèrè bẹ́ẹ̀. Ó kàn wá torí Ànábì sọ fún wa wípé al-muslimun kalbiniyan yashuddu ba'dahu ba'dan. Al-muslim lil-muslim kalbuniyan. Al-muslim lil-muslim kalbiniyan yashuddu ba'dahu ba'dan. Mùsùlùmí dàbí blọ́ọ̀kù tó mọ́lé ni. Mùsùlùmí dàbí blọ́ọ̀kù tí wọ́n mọ́lé ni. Wọ́n máa kì í bọ́ra wọn báyìí. Wọ́n máa kì í bọ́ra wọn. Wọ́n máa rẹ̀. Wọ́n máa rẹ̀. Bó ṣe rí yẹn òun ló di ilé mú. Ó ti rí bá ti ń gbé kan lórí nǹkan yẹn òun ló di ilé mú. Bí mùsùlùmí sí mùsùlùmí ṣe rí nìyẹn. Bí mùsùlùmí sí mùsùlùmí ṣe rí nìyẹn. Hadith kan wá pé kal-jasadil wahid, wọ́n dà gẹ́gẹ́ bí ara kan. Iza ishtaka minhu udwun tada'a lahu sa'irul a'da'i bis-sahri wal-huma. Sallallahu alayhi wa sallam. Lára
tá kòkòrò tó bá mú ẹnìkan kò ní rọrùn sùn yóò máa rò ní èyí kan sì nìyẹn gbogbo ara yóò kò ní sùn àbákàndùn ìyẹn ló túmọ̀ wípé ìjọta ń sọ̀rọ̀ wípé Iran mùsùlùmí ni wọ́n láwọn wípé àwọn Shia mùsùlùmí ni wọ́n àwọn èèyàn dìde Abibu Markaz yẹn o Shia ni o mọ́lẹ́bí ṣe Shia mi yìí sì ṣe tébùlù mùsùlùmí ni mí mùsùlùmí yẹn mo gbà ipá nẹ́bí lànẹ́bí mi mo gbà ipá Ọlọ́run ló rán iṣẹ́ mo gbà pé mùsùlùmí mi ọmọ ìyá mùsùlùmí lájìjọ jẹ́ Ṣíà ní kíní kan ni ariwo yẹn pọ̀ kódà tí wọ́n fi lọ fẹjọ́ mi sùn àwọn DSS wọ́n ní mo ń gbowó lọ́dọ̀ Iran ni mo ní èmi ò gbowó lọ́dọ̀ Iran mo délùú wọn rí àwọn mi ò gbowó lọ́dọ̀ wọn rí ìlú wọn tí mo dẹ̀ dé rí yẹn ẹ́mbásí wọn irú àbá ṣe ń ṣe tẹ̀fsírì inú àwẹ̀ báyìí ẹnìkan wà lẹ́mbásí wọn mọ́láhàkù dínì ni mọ́láhàkù sàkọ́fí orúkọ ẹ̀ jẹ́ Abbas Barati ìmá wà mí wá yóò wá pè mí pé kí n wá sẹ́mbásí àwọn máa lọ Abbas Barati ó mọ kéwú tayọ wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá fún tírà ní ìsìn tó bá gbámú tọ́yà ó ń ṣí ni o bó ṣe ń ṣí yẹn kò ń ṣe pé ó kàn ń ṣí lásán bó ṣe ń ká yẹn ó mọ gbogbo ẹ̀ tó bá parí báyìí á nìkan títí rà yìí ń wíre mọ́ wá ó jẹ́ ká súnmọ́ra wa dáadáa tí ń bá dé ẹ́mbásí wọn tí wọ́n bá tásìkò oòrùn bá tó àwọn ò mú yẹ̀pẹ̀ Karbala wọ́n ó fi síwájú èmi ò ní fi síwájú kí ló kàn pẹ̀lú yẹ̀pẹ̀ Karbala á sì jọ kírun òun náà ó wá sí Markazi yìí ó bá wa kí jímọ̀ rí àwọn òforí kan lè máa fi kan yẹ̀pẹ̀ Karbala òun náà sì ṣe bẹ́ẹ̀ tó kíyà Ṣíà ni tó bá ti débi tó tí Ṣíà tí wọ́n yìí ti kí ṣe Ṣíà ma bá wọn ṣe bí ìgbà tó tí ìwọ náà kì í ṣe Ṣíà ìyẹn ló ń lò èmi sì ti mọ̀ yẹn ó wá dijọ́ kan mo jókòó sí ọ́fíìsì ẹ̀ mo wá ń wo kíní ẹ̀ báyìí mo wá rí kásẹ̀tì mi fídíò kásẹ̀tì fídíò kásẹ̀tì mo wá bí wọ́n ní fídíò kásẹ̀tì tẹ̀fsírì mi rè òní àmúrí ìwọ gbọ́ Yorùbá ni
ó ní rárá oníṣẹ́bí mọ̀ ń ka àyà mo dẹ̀ ń ka àwọn orin ó ní ìyẹn ó jẹ́ kóhun mọ bí tí mò ń sọ̀rọ̀ lọ ní kúkúrú wọ́n wá fẹ́ ṣe nǹkan kan ní Iran nǹkan tí wọ́n fẹ́ ṣe yẹn Khomeini ni wọ́n fẹ́ ṣèrántí ẹ̀ Khomeini sì ti kú wọ́n fẹ́ ṣèrántí ẹ̀ mo bá ó wá sọ fún mi ó ní pé òun fẹ́ kí n lọ Iran wọ́n ní Iran ó ní yẹn wọ́n pè mí ní ibi ìjókòó yẹn mo wá lọ ìgbà tí mo fẹ́ lọ èmi nìkan ló pè ìlú tí mi ò dé rí tí mi èé sì ṣara wọn èmi nìkan ò ní lọ mo wá ní mo fẹ́ kẹ́nìkan tẹ̀lé mi ó ní ta ni àfáà wáìdì kó ṣe visa fáwà méjèèjì a sanwó àfáà wáìdì táwọn bá san owó tíkẹ́ẹ̀tì mi èyí tó yẹ kémi san a fi ṣe tàfáà wáìdì láà méjèèjì bá kó sọ́kọ̀ ó di Iran nígbàtà dé Dubai tá dé yẹn ni ọkọ̀ ó ti change ọkọ̀ Iranian Airways láti change ọkọ̀ Emirates òun náà máa ń lọ Iran ibi tèmi pẹ̀lú àfáwà ìdí tàti kọ́kọ́ yára wa nìyẹn Emirates láwọ̀dé àbí Ethiopia àbí Emirates láwọ̀dé Dubai so lílọ tí wọ́n Emirates àwọn máa bẹ́ Emirates lọ èmi ó wọ Iranian Airways kò ní ju wákàtí kan báyìí sàbí méjì sáwọn lọ láfi jìjọ dé Tehran àwọn adé Tehran wọ́n wá fi mọ́tò pàdé mi àti àfáà wáìdì náà àwọn àmbẹ̀ Fundukul Istiklal ní Tehran òun ni adé sí nígbàtà adé sí bẹ́ẹ̀ wọ́n fẹ́ fi wá sí yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ mo ní rárá ẹ pa wá pọ̀ so wọ́n pa wá pọ̀ làbá fi wọ́n dẹ̀gbà gbogbo program yẹn bẹ̀rẹ̀ sí lọ wọ́n mú wa káàkiri wọ́n wá mú wa dé Madinatu Qum yẹn ibẹ̀ ni gbogbo àwọn ọmọ tí wọ́n ń kéwú ibẹ̀ náà ti ń kéwú àwọn ọmọ Nàìjíríà wà ń bẹ o àwọn ọmọ mi náà wà ń bẹ ọmọ ìlú mi gbogbo wọn
àwọn Iranian yẹn wá pọ̀ kíláàsì Imam Khomeini ó wà ń bẹ̀ wọ́n yé lo manhaj tó bá ti wọnú bẹ̀ báyìí àkàkú ni àfáà tó bá ti fẹ́ gbọ́rọ̀ ẹ̀ tó fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ tó ń bá ti wà ní kíní táwọn ọmọ bá ti tò síwájú báyìí ní kíláàsì rẹ̀ yóò jókòó gbogbo àwọn tí ó tò síwájú tí wọ́n kẹ́kọ̀ọ́ tán bá ti wà ń bẹ̀ èyí tó bá fẹ́ ibẹ̀ ni wàá lọ so àwa wà ń bẹ̀ ilé Khomeini bí n ṣe mọ́ bẹ̀ nìyẹn ilé tiẹ̀ gangan mo sì lọ bẹ̀ bá ṣe débẹ̀ yìí tá a wí mi ọ̀rọ̀ wá gbowó kí la fẹ́ máa gbà kí la fẹ́ ná kí la fẹ́ kò sí wọ́n tún lọ bòmíì wọ́n tún gbé wa lọ bòmíì wọ́n gbé wa lọ so wọ́n á gbé wa lọ bìkan Mashhad náà ń pè bẹ̀ ibẹ̀ yẹn oríṣiríṣiríṣi lẹ máa bá pàdé sàárè ibẹ̀ ni sàárè Abdulazim ọmọ Sayyidina Ali tó ń jẹ́ Abdulazim ibẹ̀ ni sàárè yẹn ẹ bá àwọn èèyàn bẹ̀rẹ̀ pẹ́tẹ́ àtàrúgbó wọ́n ju owó sínú sàárè báyìí wọ́n kálukú ń tọrọ nǹkan tó bá wù ìyẹn náà àrí oríṣiríṣi ánàná kí ni mo fẹ́ fàyọ gbígbé tó gbé mi dé ìranù nìyẹn mo sì dé padà wọ́n fi nǹkan kan lọ wá àgbówó lọ àbá báyìí láti ṣe kí lẹ fẹ́ lè kéwú yín rárá àwa ṣetán in tó gbé mi dé Iran nìyẹn mi sì torí ẹ̀ di ṣíà mi torí ẹ̀ di ṣèyí àmọ́ nǹkan tó bá ṣẹlẹ̀ ń bẹ̀ in tó bá kan mùsùlùmí tó wà ń bẹ̀ tí wọ́n ń kírun tí wọ́n ń gbààwẹ̀ mùsùlùmí la mọ̀ wọ́n sí ìyẹn ni ìdúró tí mo dúró àti tí márkàsì dúró lé lórí nísìn níjẹta mọ́ àná Amẹ́ríkà yìn bọ́ọ̀mù lù wọ́n bọ́ọ̀mù tó yìn ìtorí fìtínà tó ṣẹlẹ̀ Israeli àtàwọn Philistine àti gbogbo kìíní tí Israeli fẹ́ gba gbogbo ilẹ̀ wọn ọdí pé a sì pariwo Philistine bí mùsùlùmí ni ará Philistine àdúà la fẹ́ máa fi dúró tì wọ́n ó wá di ẹnu jẹta yẹn mọ́ kíní
olórí wọn Khamenei àbí kí náà Khomeini ni ó kú, Khamenei ni ẹni tó gbapò ẹ̀. Khamenei yẹn ni wọ́n pa lánàá àbí mọ́jú àná. Amẹ́ríkà lọ bọ́m̀bù ẹ̀ pẹ̀lú Israel pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn lárúbáwá kọ̀ọ̀kan. Lárúbáwá bí Dubai, lárúbáwá bí Qatar, lárúbáwá bí Bahrain, ibẹ̀ l'Amẹ́ríkà ní bẹ́ẹ̀sì sí tó ti ń dìde yìn bọ́m̀bù lu ara Iran. Mo á ti sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wò pé bóyá nǹkan tí mo kàn ń sọ yẹn orí ni mo ń sọ àbí ṣíà ni mí. Mo ní alùsúnnà àwọn tó ń pera wọn bẹ́ẹ̀ ọ̀gá ni wọ́n èyí ṣàlùsúnnà. àwọn tó ń pera wọn ní alùsúnnà ọ̀gá ni wọ́n kìí ṣàlùsúnnà. Ìwọ tó ń wó gbọ́ mi tó jẹ́ mùsùlùmí tó wà nínú àṣáírà, ìwọ gan ni alùsúnnà ju àwọn lọ. Ìwọ tó ń gbọ́ wa báyìí tó jẹ́ kó wà nínú àṣáírà, ìwọ gan ni alùsúnnà. Àwọn tí bí yẹn ọ̀gá ni wọ́n kìí ṣe alùsúnnà. Wọ́n pàpè mọ́ra ni. Wọ́n ń pàpè mọ́ra tí kìí ṣe tiwọn tí wọ́n ṣe níṣẹ́ ni. Torí pé ńgbà tí Muhammad Abdul Wahab tó dìde tó ń pèpè ẹ̀, Muhammad Abdul Wahab yìí mo sọ pé bàbá ẹ̀ Mardakhai ni ó ń jẹ́. Gbogbo tí mo wí yẹn mo ní tírà fún ni o. Ọ̀rọ̀ wọn ń sọ lórí kọ́. Àdísà Ànábì tó dẹ̀ sọ wípé sallallahu alaihi wasallam yatlu Allahumma barik fi yamanina wa fi sha'amina. Táwọn sàábé kan táwọn bẹ̀ tán sọ pé wà fi najidina lẹ́ẹ̀mẹ́ta, Ànábì ò dáhùn. Ìgbà tó wá wí lẹ́lẹ́kẹta yẹn l'Ànábì ní hunaka zilizal zalazil wal fitanu. Ibẹ̀ fìtínà ó ti jáde. Ibẹ̀ sì ni kọ́rùnù ṣèitán, ìwọ àṣetánì. Ibẹ̀ ni ó ti jáde. Nẹ́jídù yìí ni Abdul Wahab ti dìde. Lọ́wọ́ pé àwọn kí náà ń pè wọ́n Yẹ̀húdí ni. Àwọn Yẹ̀húdí wọ́n mara wọn, wọ́n sì máa ń kúnra wọn lọ́wọ́. Ìgbà tí mo lọ sí Amẹ́ríkà ní 2003 àbí 2003 fún program kan tí wọ́n ń pè ní International Visitors l'Amẹ́ríkà. Gọ́ọ̀mẹ̀ntì Amẹ́ríkà ló pè mí, mi ń dá lọ. Bush ló à ń bẹ̀ ńgbà náà. Bush ọmọ kìí ṣe ti bàbá.
ẹni tó wá prógrámù kan nínú àwẹ̀ báyìí ni mo lọ ṣe nìbàdàn. Lamade Shina ló wà ń gọ́vnà gbà náà, ó wá síbẹ̀. Program tán fún mi ní ìyẹn dẹ̀ ṣẹlẹ̀ ní 2001. Islam and terrorism, topic yẹn nìyẹn. Wọ́n wá ní kí n sọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ mo ti wá gbé pé Islam èyí ṣẹ̀sìn terrorism, torí terror kò sínú Islam. Terrorism yẹn àwọn tí ó bẹ̀rẹ̀ níjọ́ tí wọ́n kọ́kọ́ máa mọ̀ àwọn Japanese ni. Àwọn ni wọ́n di bọ́m̀bù mọ́ra, ni wọ́n wọnú pléènì kan, wọ́n á bọ́m̀bù gbogbo ẹ̀ gbúù, wọ́n á kú. Àwọn tó wọnú pléènì yẹn náà á kú. Islam yìí ṣe bẹ́ẹ̀. Mo ṣáà ṣe program yẹn ní wákàtí kan, ó gbóná dáadáa. Gbígbóná tó gbóná yẹn, kíní yẹn go viral. L'Amẹ́ríkà Amẹ́ríkà bá rí, náà bá fi ní pé kán wá mi wá. Wọ́n dẹ̀ fẹ́ wá mi wá yìí, èmi náà ti mọ̀ wọ́n. Ìwọ tó bá fẹ́ bẹ́ṣù jẹun, wàá jẹ́ kí síbí ẹgùn. Mo wá kọ́ lọ sí ẹ́mbásì wọn. Lẹ́mbásì wọn yẹn, wọ́n pe àwọn èèyàn wá. Màá sì rántí dáadáa nínú àwọn tó wà ń bẹ̀. Dr. Adégbìtẹ́, Ọlọ́run fọ̀run kẹ́. Alájà kan Sherifatu Andu, ó wà ń bẹ̀. Àwọn míì náà tún wà ń bẹ̀, èmi náà wà ń bẹ̀. Wọ́n gbé nìkan wá kó máa sọ̀rọ̀ bí Islam ṣe dé Amẹ́ríkà, bí Islam dẹ̀ ṣe gbòòrò l'Amẹ́ríkà. By that, àwọn èyí ṣe àwọn ò hate Islam. Wọ́n gbé ẹnìkan wá, òun náà sọ̀rọ̀ iye ṣọ́ọ̀ṣì tó wà, àwọn èyí ṣe kíní gbogbo ẹ̀. Wọ́n wá fàyè béèrè lẹ̀, mo wá nọwọ́. Agbọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ yìí, in tẹ́ ń sọ, ẹ fàyè Islam lẹ̀, ẹ fàyè kíní lẹ̀, double standard nìyẹn. Mokif Muzdawaj, òun lẹ ṣe yẹn. Ọ̀rọ̀ Philistine láti 1948 títí di tá ń sọ̀rọ̀ yẹn, kí lẹ ṣe sí? Eastern Timor ní Indonesia, àwọn nìkan nínú Indonesia bá Eastern Timor yẹn, àwọn ni wọ́n ìṣe mùsùlùmí. Báwo lẹ ṣe fáìtì fún wọn tẹ́ rí káwọn yẹn gba independence, tí Philistine wà ń bẹ̀ tí ò gba independence? Àwọn míì tán jókòó tàjọ wà ń bẹ̀ tàjọ kí wọ́n bulẹ̀ mọ́ aṣọ báyìí ní pé nínú wọn ẹ́mbásì wọn mo ti ń sọ̀rọ̀ ilé fún wọn.
èmi ò wò wọ́n. Allahu Akbar. wọ́n wá máàkì mi pé eléyìí Eléyìí. mo sì ti mọ̀ pé wọ́n máàkì mi. Allahu. wọ́n wá rán ambassadọ̀ wọn wá bí nínú ọgbà ń bí. wọ́n láwọn fẹ́ wá kọ́ máa bọ̀ ẹbí àdí kankan mọ́ inú ẹrù wa kọ́ máa bọ̀. odidi bọ́ọ̀sì kan báyìí ní gbogbo wọn wà àti ambassadọ̀ àti gbogbo kí lọ́n fi wọnú ọgbà yìí. wọ́n á gbé ẹnìkan dání. òun jẹ́ lárúbáwá tó jọmọ Amẹ́ríkà. so òun ló wá lání kó sọ̀rọ̀. wọ́n ní kí n pè rò wọ́n ní kí n pè èèyàn wá mo bá ṣe kíní àpè èèyàn. èmi mo náwó ẹ̀ gbogbo àwọn tá a pè. ìgbà tó yá kí ambassadọ̀ wọn tó wá yẹn wọ́n wá bi mí pé èèyàn mélòó ni ló máa wá. mo lérò ó pọ̀ wọ́n ní rárá kó má ju èèyàn bíi 100 lọ. mo ní tí markazi bá pérò yóò ju 100 lọ. kí ló ṣé kò ní sí wàhálà ẹ̀yẹn máa bọ̀ ni wọ́n bá fi wá. ìgbà tí wọ́n wá ọjọ́kòó ọ́fíìsì ọ̀dọ̀ mi ní ìsàlẹ̀ bíi bàbá ni kíákẹ́ ara wọn lè balẹ̀. àwọn èyí ṣe kìíní bí àìjókòó tàbá jókòó báyìí inú tẹ̀fsírì ni inú mọ́ṣáláṣí but kíláàsì wo èyí ṣe mọ́ṣáláṣí tọkùnrin tóbìnrin ló wà ń bẹ̀ ní student kìí ṣe lè kéwú tí wọ́n máa ka wàhálà. so wọ́n wà ń bẹ̀ mo wá mú ìyàwó mi wá. ìyàwó mi ṣe abojú o. ìyàwó mi jókòó tí wọ́n lọ́fíìsì ń bẹ̀. mo ní ìyàwó mi ní wọ́n kíra wọn ṣe gbogbo ẹ̀. mo ní ó dá àwa jókòó wọ́n mọ gbogbo nǹkan tí wọ́n fẹ́ mọ̀ mo ṣì hàn wọ́n torí mo mọ̀ pé wọ́n ó wá wọ́n ó sì ti rán ọ̀tẹlẹ̀múyẹ́. kán wo gbogbo ẹ̀ ibi tabako nǹkan jà sí. ara wọn wá balẹ̀. ẹ̀yìn ìgbà yẹn ni wọ́n wá pè mí lọ Amẹ́ríkà. l'Amẹ́ríkà yẹn nínú ibi tí wọ́n mú mi dé nínú ibi tá a lọ àwọn ìlú kan wà tó jìnnà gan state mi wà tó jìnnà gan. bá a ṣe wà ní aago mélòó la wà yìí tó 2 láàrin Amẹ́ríkà sí Amẹ́ríkà ń bẹ̀ wọ́n fi 1 hour àbí 2 hours làwọn míì fi ju state mi lọ.
so a lọ bẹ̀ wọ́n mú wa dé kí ló ń pè sinagogu àwọn Yehudi wọ́n mú wa dé bẹ̀ àjókòó àwọn wọ́n pè láti Nàìjíríà náà àwa méjì ni ẹnìkan Haúsá àtèmi wọ́n pè èèyàn káàkiri wọ́n pè èèyàn Greece wọ́n pè èèyàn ní gbogbo ẹ̀ṣà àwa ń bẹ̀ èmi báyàn ṣe jẹ́jẹ́ mi ni ọ̀rọ̀ tó bá mú mi lọ́rẹ̀ẹ́ màá mú ẹ lọ́rẹ̀ẹ́ ìwọ tó bá sá tó ń wò mí pé bóyá tẹ́rọ́rìsì ni èmi náà sì wàhálà àti ẹniyẹn àwà ń bẹ̀ ibẹ̀ mo ti máa ṣírí jù mí Júù tí obìnrin bá bí tóbìnrin tó bí jẹ́ Júù tí bàbá ẹ̀ jẹ́ Júù òun ni Júù tóbìnrin míì bá bí tí bàbá ẹ̀ jẹ́ Júù ọmọ tó bí yìí òun ṣe Júù bẹ́ẹ̀ ni bó ti lè rárá toróbìnrin inú obìnrin ló bí inú obìnrin lọmọ yẹn gbé oúnjẹ tó ń jẹ lọmọ ń jẹ ó tún jáde tán ọmú ẹ̀ ló máa mú half Jew ní èyí tí ìyẹ́ ò bá ti kí ń ṣe Jew kó tó di ọmọ kó tó lè pè ní Jew mú padà baptize ẹ̀ ni lẹ́yìn ìgbà tó bá dàgbà so gbogbo kíní yìí èmi kọ́ ọmọ nǹkan tí mò ń rí díẹ̀ lára wọn àti béèrè kí ló ṣe táwa mùsùlùmí ò lè wà lọ́kàn kí ní ṣe táwa mùsùlùmí ò lè wà lọ́kàn láàmà sọ pé rárá eléyìí ṣe mùsùlùmí tọ̀hún ṣe mùsùlùmí ìyà tí ó kó jẹ wá àìṣọ̀kan wa ìyà tí ó kó jẹ wá òun là ń rí yẹn gbọ̀nràngbọ̀nràn ni ìgbà tó á di pé bọ́rọ̀ yẹn ṣe lọ ọ̀rọ̀ pọ̀ mẹ́ Islam ló so wá bó sì lè hùn kọ́nà ẹ̀ jìn tó bó sì lè hùn kíran ẹ̀ jìn tó kódà èyí ṣọmọ lárúbáwá ṣó ti ń kírun ṣó ti gbọ́ lọ́hùn gbọ́ ṣó ti ọmọ ìyá ẹnu ni ó ti lè òkíran ẹ̀ jì tó ó ti lè òkọ́nà ẹ̀ jì tó ṣó ń kírun ó ń gbààwẹ̀ ó ń lọ Mọ́kà ó sì ń ka Kùránì táǹkà ó sì ń pe ànábì ó ń ṣe ń bọ́ ànábì lẹ́yìn tó bá pè tán ọmọ ìyá ẹni bó ti lè òkó jìnà sí ẹ tó Islam nìkan ló ní Islam nìkan ló ní ẹ̀sìn mi ò ní ẹ̀sìn mi ò ní àwọn anìtò wọ́n pa ara Iran olórí wọn lẹ́nujọ́ tí wọ́n pa yìí ìwọ tó o lè máa ń pè ṣíà ní o problem ẹnìyẹn bọ̀dí ẹ̀ ń sọ fún ẹ pé ìyà ń bọ̀
bínú ẹ bá dùn bí wọ́n ti ṣe pa ẹni tí wọ́n pa yìí jẹ́ kó yí ẹ pé ìyà ń bọ̀. ogun sì ń bọ̀. ogun sì ń bọ̀. ogun àgbáyé. ogun àgbáyé. Ànábì sallallahu alaihi wasallam. Nínú hadisi kan ó ní tí tógun bá máa Yẹ̀húdí. La taqumu sa'atu. Ó ní alkiyama ò ní dé. Hatta yuqatila al-muslimuna al-yahuda. Títí táwọn mùsùlùmí ó fi máa bá Yẹ̀húdí jà. Fayaqtuluhumul muslimuna. Táwọn mùsùlùmí ó máa pa wọ́n. Hatta yaktabi al-yahudi min wara'i al-hajar. Yẹ̀húdí ó máa wá lọ sádi igi. Yóò lọ sádi òkúta. Fayaqulu al-hajaru aw òkúta al-shajaru. àbígí yẹn ó máa wá sọ wípé ya muslim ìwọ mùsùlùmí. Ya Abdallah. Ya Abdallah ìwọ Abdullahi. Haza yahudi. Yẹ̀húdí kan nìyí tó sádi mí. Mú kó pa. Fata'al faqtuluhu illa al-garqada fa innahu min shajari al-yahudi. Garqada nìkan ni ó kù. Wal garqadu naw'un min shajari shawki ma'ruf bi biladi baytil maqdis. Wa hunaka yakunu qatlu dajjal wal yahudi. Dajjal àti Yehudi ibi tí wọ́n ti wá pa wọ́n nìyẹn. Wal ma'na anna kulla shay'in. Ẹ máa ní àdúró mbẹ̀. Ọ̀rọ̀ ti débẹ̀. Torí tí wọ́n ṣe tí wọ́n fi pa olórí Iran yẹn, China ò ní dákẹ́ o. tó mú ọtán pọ̀ olórí Iran yẹn, China ò ní dákẹ́. Russia ò ní dákẹ́. Russia ò ní dákẹ́. North Korea kò ní dákẹ́. North Korea kò ní dákẹ́. Subhanallah. Subhanallah. Hasbunallahu wa ni'mal wakeel. Hasbunallahu wa ni'mal wakeel. Àmín. Olórí Israel ìròyìn ń gbé pé wọ́n rí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ òun náà ti sá. Germany ló sá lóhun problem wọn nìyẹn. ṣóun náà ara òrókun ara òrá adìẹ nìyẹn. Adìẹ bà lókùn ara òrókun ara òrá adìẹ. Tó bá ti ẹ̀já pé nǹkan ta rí sọ ní tẹ̀fsírì lè yẹn òun ni ara nǹkan tá ń wí nǹkan tá ń kábọ̀ ara ẹ̀ nìyí. Ní sùúrù àsìkò ti lọ. Àwọn amú wípé ókè ṣé yẹn ni wá gbọ́ mi. Ẹnìkan wà wọ́n ń pè ní Nostradamus. Wọ́n bí ní 1503. 1503. Wọ́n máa ń dá pé àwọn ẹlòmí máa ń dá pé the man who saw tomorrow.
nínú ọ̀rọ̀ inú tán ẹ̀ ọmọ France ni wọ́n ti bí kátólíìkì ni ó mọ̀ nípa astrology dáadáa ó wọ yunifásitì wọn kò páàsì wọ́n rẹ̀sùkéètì ẹ̀ ó tún wọ ìmí ó tún káàkiri bẹ́ẹ̀ ṣá àmọ́ a mọ̀ pé ó mọ̀ nípa astrology òun ló wá inú nǹkan tó kọ kalẹ̀ a dẹ̀ mọ̀ pé astrology ó ní tenjim ṣáwà ń February March nísìn March 1st so March 1st yẹn physics nìyẹn physics àbí physics akramakumullah ó nìyẹn nínú ilmu tenjim bóṣù méjìlá yẹn bí wọ́n ó ṣe pín nìyẹn ìbẹ̀yẹn kọ́ là ń lọ òun mọ gbogbo kìíní yìí tó bá wípé ilmu tenjim bídíà ni wàá rí mi bẹ́ o tó máa ṣàǹfààní kadhabal munajjimun walau sadaku ìwọ tó ń sọ yẹn o tí mọ̀ nǹkan tó ń sọ ni èèyàn nímọ̀ in tó bá fẹ́ kọ̀ndẹ́mù ni tó bá kọ̀ndẹ́mù kan wà á nímọ̀ nípa ẹ̀ ni ẹni ọmọ ilmu tenjim ó wá ṣe ìwé in tí ó ṣẹlẹ̀ láyé ó ti predict ẹ̀ kalẹ̀ ó predict àwọn míì tó ti ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ tó dẹ̀ ti padà ṣẹlẹ̀ nínú àwọn nǹkan tó predict yẹn ó predict Napoleon Nostradamus supporters have retrospectively claimed that he predicted major world events. Major war events ló ti sọ̀rọ̀ ń pa ẹ̀ including tó fi dórí Second World War ẹnu tó sì ṣe ń bẹ̀ ní pé Hitler ló sì pè Hitler ló pè ní Hitler including the Great Fire of London. ó sọ̀rọ̀ the Great Fire of London the French Revolution. The French Revolution kí náà ń pè Thawratul Faransiya ó predict ẹ̀ ó sọ tí ó ṣẹlẹ̀. The rises of Napoleon bí ó ṣe dìde Bonaparte and Adolf Hitler. The atomic bombings of Hiroshima ó sọ̀rọ̀ Hiroshima Nagasaki ó sọ wọ́n dẹ̀ bọ́m̀bù bẹ̀ lóòótọ́. And the September 11 attacks. September 11 attack ó sọ. September 11 yìí
òun là ń rán dì sí. Ó wá predict pé ogun third world war yóò ṣẹlẹ̀. Tí ó bá ṣẹlẹ̀, àwọn oníláwàní àwọn ni wọ́n dìde ni wọ́n dá ogun yóò ṣẹlẹ̀ lórí wọn. Ìtorí ẹ̀ ni wọ́n ṣe ń mógun ti Iran níjọ́ tí Ayatollah Khomeini tó ti gbàjọba ẹ̀. Ǹjẹ́ nǹkan tọ́kùnrin yìí ń wí kọ́ nìyí? Wọ́n fi múra pé àfi báwọn sáré báwọn bá rí páwọn pa. Wọ́n rí Khomeini pa. Khamenei ni ó wá débẹ̀ wọ́n wá pa. Khamenei nìkan kọ́ o yóò tún wá ẹlòmíì ó tún débẹ̀. Tán rò ipá wọn ti pa Khamenei yẹn ó ti tán, irọ́ ni o. Oníláwà ní ìmí yóò tún dìde débẹ̀. Ẹ̀rẹ̀ máa wo àwọn ṣíà yẹn, àwọn tó ń wé láwà ní dúdú nínú wọn, àwọn ni wọ́n ń pè ní Ahlul Bayt. Láwà ní funfun ni wọ́n máa ń wé, but àwọn tẹ bá rí láwà ní dúdú, àwọn ni Ahlul Bayt. Àwọn làáfà wọn tó pè ní Ayatollah. Allahu Akbar. Orí nǹkan kan ló fẹ́ sọ ní. Akramakumullah. Ya ayyuhal ladhina amanu. Má ti káyà. Akramakumullah. Akramakumullah. The man who saw tomorrow, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti predict kalẹ̀, wọ́n sì ti rí pé gbogbo ẹ̀ ló ti ṣẹlẹ̀. Ó ti wá sọ wípé ogun mi ò tún dìde, àwọn oníláwàní ni ó bẹ̀rẹ̀ rẹ̀. Nígbà wọ́n ti gbọ́ yẹn. Àwọn oníláwàní ni wọ́n dojú ẹ̀ kọ. Àwọn oníláwàní wọ́n dojú ẹ̀ kọ. Wọ́n wá rí pé Ayatollah ìtawí yìí oníláwàní ni. Wọ́n ti tàtà kọ́kọ́ wọn rí pa ilé tí wá kú báyìí. Nígbà wọn bá ti wá rọ́ níláwàní ẹ̀rù ti ń bà wọ́n pé àwọn tán wí nìyí. Naam. Allah. Tí bàbá ń sọ fún wa ní pé ká ṣọ̀kan àwa mùsùlùmí káyé ara wa níyàkuyà, ká ṣe ọ̀kan, ká sọ̀rọ̀ àdọ̀kan, káyé pé eléyìí ń kèfèrí, eléyìí kìí ṣe ara wa. Ẹni bá ti ń bá wa kírun, ti ń bá wa gbààwẹ̀, tí ń kàlù Kùránì, tí ń lọ Mọ́kà, ìkan náà ni wá. حين تنقلب الموازين تصبح الكلمات مجرد أدوات تجميل لقباحة الأفعال. حقا إنه زمن العجائب حين تجد خائنا يحدثك عن الوفاء ولصا Àjáíbà lásìkò tá a wà yìí. Àjáíbà ni. Ó rẹ̀ ni tó já sí pé ó lè. Òun ni ó máa wá ṣàlàyé fún ẹ. معاني الشرف. Nǹkan tó níyì. وتجد خائنا Ó máa rọ́ dalẹ̀. يحدثك عن الوفاء. Yóò máa bẹ sọ̀rọ̀ pé ó yẹ kó ní òótọ́ ọ̀rọ̀ o. Má dalẹ̀ ìdálẹ̀ ò dá o. وظالما Alábòsí. يهددك بالدعاء. Yóò máa dẹ́rù bẹ́ẹ̀ pẹ̀lú àdúà. فخلاصة القول Kó tán ọ̀rọ̀. كلما زاد قبه الفعل Gbogbo ìgbà tí ìwà ẹ̀dá ò bá ti dà.
ارتفع صوت صاحبه. ìgbà náà òun lẹ́mà ohun tí wẹ́ ò dá yẹn lẹ́rù ohun ẹ̀ tí ó ga yí pé wọ́n ń ṣàbòsí o wọ́n ń ṣàbòsí o òun sì ni alábòsí. wọ́n náà ṣe do sálámì yẹtulú òsàfáhúnẹ̀ ajádò tẹ̀síwìrà wàtẹ̀dìlílá. ونشيد السلام يتلو سفاحون أجادوا التزوير والتدليل. àwọn tó perfect irọ́. àwọn tó perfect irọ́. tó perfect bá ti sọ̀yàn nù. tó perfect bá ti ṣe sọ èèyàn nù. àwọn tí ó máa wá kọrin àlàáfíà. àwọn ni ó máa wá kọrin àlàáfíà. apààyàn ni wọ́n ti pààyàn tán kọ̀rọ̀. wọ́n ti pààyàn tán ní kọ̀rọ̀. wọ́n wá bọ́ta wọ́n wá náwó àlàáfíà o. wọ́n máa wá pàgbó àlàáfíà fún yín àlàáfíà fún yín. bẹ́ẹ̀ sì ni àwọn gan alápààyàn. Allah. Ajadu tẹ̀síwìrà wá tẹ̀sílílá. Tẹ̀síwìrù kan parọ́. kan parọ́. wọ́n perfect yẹ. wọ́n perfect níbi ká parọ́. wà tẹ̀dílílà kánú àwọn èèyàn wọ́n perfect yẹ. kánú àwọn èèyàn wọ́n perfect ń bẹ̀. wọ́n máa sọ pé àlàáfíà fún yín o àlàáfíà dáadáa la mú wá fún yín o dáadáa la gbèrò fún yín o. ẹ jẹ́ ká dá dúró báyìí ọ̀yá ẹ bá mi káyà. ayyaman ma'dudat faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم
لكم إن كنتم تعلمون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان